Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá. Mo kí wa wípé ẹ kú ojúmọ́. A kú àsìkò ọdún. Ẹ̀mí wa yóò sọ̀pọ̀ rẹ̀. Mo sì kí gbogbo ẹ̀yin olóore wa tẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí wa. Kí ọdún 2023 kó tó parí. Àtìgbà tá a mọ́dún tuntun, ẹ ṣé o. Ẹni ó bùn wá lówó, ẹni ó bùn wá láṣọ, àìmọye nǹkan mèrè a lè sọ tán. Ẹ rí, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Látàrí sáyẹ́ǹsì àwọn bàbá wa tá a fi kalẹ̀ fún wa wípé ká fi ṣàgbégi ara tá a sì lò ó tá a bá bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé àwọn bàbá táwa náà jogún ẹ̀ lọ́wọ́ wọn, wọn è sọ lọ́hùn. Àwọn náà wà ní. Wọ́n sì ń ṣe lójú wa, wọ́n fi láwa náà lọ́wọ́. Ẹnìkan kì í sì júbà fògùn sínú kú. Ẹni tó bá fògùn sínú kú, bó lè ṣe júbà rẹ̀, ó lè ṣàdúrà fún un. Ẹ ṣé o. Ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Mo ti sọ fún wa pé gbogbo bí tẹ́ ẹ bá ti gbọ́ ọmọ ọ̀dọ̀ àgbà, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre, kì í ṣe mi. Ẹ wojú mi wò, mọ̀kànlá o. Ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí. Ní agbo ilé alùbàtà ní Ẹ̀kúnlé Ìṣẹ́yìn. Mo ń gbé ní ìlú Ìkòròdú ní Báyékù, Emily bus stop, Emily Street, number 50, ẹgbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Mo sì nílé ń Kútọnu. Ẹ jẹ́ ká wọnú ọ̀rọ̀ lọ. Mo fẹ́ dá wa ní ẹ̀kọ́ díẹ̀ láàárọ̀ yìí. Ẹ rí ẹ̀kọ́ tí mo fẹ́ dá wa yìí. Ṣé rí Ọlọ́run má jẹ́ abẹ́ni ibú tó pọ̀. Ẹlòmíì ra ilẹ̀ lọ́wọ́ ẹni ibú. Ẹ gbọ́. Ẹlòmíì fọ̀rọ̀ lọ yàn. Ó fọ̀rọ̀ lọ ẹni ibú. Ilẹ̀ mi wá ń bẹ, ilẹ̀ yẹn gan ti gbàbọ̀dè. Ilẹ̀ mi ń bẹ, àwọn ẹni ibi wọ́n ti fi nǹkan aburú sórí ẹ̀. Wá gbọ́, súnmọ́ bí. Ó ní sáyẹ́ǹsì táwọn bàbá wa máa ṣe sí. Bóyá o ra ilẹ̀, ó ti pẹ́ tó bá ti fẹ́ kọ òun kówó ẹ̀ gbàbọ̀ mí. Tàbí wàhálà pọ̀ lórí ilẹ̀ náà, ìdààmú pọ̀. Yín kọ́ ní sáyẹ́ǹsì. Ẹ lọ wá odidi ìjàpá òkè ilẹ̀. Ṣé mọ̀ pé ìjàpá òkú ń bẹ? Ìjàpá òkè ilẹ̀ ń bẹ. Ṣé mọ̀ bẹ́ẹ̀? Tó. Ẹ lọ tọ́jú ẹ̀. Èyí tí igbá ẹ̀yìn rẹ̀ tó ti gbó ká. Ẹ̀yin náà ti rí ìjàpá yìí. Irú ẹ̀ ní ń wí. Ẹ ti gbọ́? Ẹ wàá lọ tọ́jú ewé ojú oró. Ṣé rí ewé ojú oró yìí? Ẹni wọ́n bá ń já látojú omi ni. Ẹ má lo èyí tí wọ́n ti já kalẹ̀ ti pẹ́. Kódà. Ẹ gbọ́, ewé ò sí bàtà. Ó di mélòó? Ojú omi lòun náà gbé. Ewé àkókò.
ṣe wà kó di mẹ́ta. Ewé olúgànbe, ẹ gbọ́, ewé olúgànbe, má dara ẹ láàmú, ń ṣàlàyé fún ọ. Níbi tí o bá ti rí ojú oró, orí omi ní gbé, òṣíbàtà, orí omi ní gbé, ewé olúgànbe náà, òun náà máa gbé rí omi. Àkókò nìkan lòun ń gbókè pẹ̀. Olúgànbe, ìta gbangba la béwé olúgànbe, ìwọ ló lékè wọn o. Ìwọ ọmọ ọ̀ràlẹ̀ ni, o sì máa ń tirẹ̀ lọ. Àǹtí rẹ̀ ní ilé yìí sì dáa. Níjọ́ wọ́n bá ti fẹsẹ̀ débẹ̀ ni wọn ò ní jẹ́ orí kọ́mọ́, wàá lọ ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀. Akọ èpo ọ̀bọ̀ ọmọ akọ rẹ̀, èyí tí nípọn pèkìtì dáadáa. Ó gun gbogbo kìíní pọ̀ lọ́mú. Ó ti gun pọ̀. Ọ wá wá òrí yọ pọ̀. Ó po àwọn ewé tó ti gún yìí. Ewé olúgànbe, ewé ojú oró, ewé òṣíbàtà, ewé àkókò, èpo ọ̀bọ̀, ọ̀tán. Ìfikún, ìyọ́kù, tẹ́tí rẹ̀ kọ gbọ́ mi. Ìgbà tó ti pò mọ́ orí yẹn pọ̀ o. Ẹ wàá kó kìíní yìí, ẹ wàá kó yí ara ìjàpá yìí, débi pé ibì kankan ò ní hàn lẹ̀. Ẹ kó yí gbogbo ara rẹ̀. Àárín ilẹ̀ yẹn gangan, àárín ibi tí ilẹ̀ yẹn wà. Kó orí ìbò láti ilé o. Ẹ ti ṣe é dání. Ṣé ń gbọ́? À á ṣe é sílẹ̀ bí òní. Kọjá pàlọ́ orí ní ìrọ̀lẹ́ tàbí láàárọ̀ ọjọ́ yẹn, tàbí kọjá pé ọjọ́ kejìlá ń lọ rí. Èyí ó ti po orí yìí kalẹ̀ papọ̀ mọ́ àwọn èròjà yìí. Ìjàpá yìí ẹ gbé dọ́hùn. Tí wọ́n bá ti gbé ilẹ̀ tán, ẹ wàá kó gbogbo orí yìí, ẹ kó yí gbogbo ara ìjàpá yìí, àtọjú àtẹ̀mú gbogbo ara ẹ̀, débi kankan ò ní hàn. Ẹ wàá rí ìmọ́lẹ̀, ẹ wàá ṣàdúà. Ọmọ ìyá mi, lọ́ọ́ dán wò. Kí ni mo wí? Lọ́ọ́ dán wò. Orí ìrákòrò lálábàáhùn kú sí. Ẹni ọba ní ọmọ àrètí ẹ̀ sí. Bórúkọ kò ní dé, bórodò kò ní bọ̀. Òun bẹ̀rẹ̀ mi lérè pé sí ojú bẹ́ẹ̀ lọ. Lọ́ọ́ dán wò. Gbogbo ohun tó bá jẹ́ nǹkan ìdíwọ́, gbogbo ohun tó bá jẹ́ nǹkan ìdènà lórí rẹ̀, lórí ilẹ̀ tó rà yìí, Ọlọ́run yóò sì bọ̀ tú àṣírí náà. Ìdè ibẹ̀ ó tù ú, ọ̀nà rí ó sì là, ó rí kọ́. Kódà àwọn òjìji fìrí wọ́n yọ̀ǹda rẹ̀ kó rí kọ́. Kí wọ́n rí ẹgbàágbèje nǹkan mọ́bẹ̀, ìwọ kọ́lé tiẹ̀ o. Ojú oré ní lékè omi, òṣíbàtà ní lékè odò, ìta gbangba là béwé olúgànbe. Ọ̀gbọ́, ó rí tiẹ̀ ṣe. Lọ́ọ́ rí ọ̀tán. Á dára fún yín. Ọlọ́run ọba yóò kọ́lé ayọ̀ fún gbogbo wa. Ẹlòmíì lè máa béèrè pé ẹni ó ti kọ́lé rẹ̀ dé foundation ńkọ́, rí mọ́ bẹ́ẹ̀. O lè rí mọ́. Ẹlòmíì lè kọ́ wípé
ẹni tó ti kọ́lé parí só lè rí mọ́ bẹ́ẹ̀, rí mọ́ bẹ́ẹ̀. Àwọn bàbá wa tó máa ṣe é sí iṣẹ́ yìí dáa púpọ̀. Àṣírí èèyàn gbogbo ẹni tó bá gbénú ilé yẹn, bí wọ́n bá kó ẹgbẹ̀rún kan débẹ̀ lówó, yóò sì di ẹgbẹ̀rún àìmọye. Ṣé mọ̀ pé àwọn ilé burúkú kan bẹ tó jẹ́ pé tẹ́ bá fi tírélà mẹ́wàá kó bílíọ̀nù wọbẹ̀, gbèsè lolúwẹ̀ ó jẹ jáde. Ẹ̀rọ ni àwọn àgbàlagbà fi pẹ̀rọ̀ sórí ilẹ̀ ni. Ọlọ́run ló ní ilẹ̀. Àwọn ọ̀ka èèyàn tá ń jọ ń gbórí ilẹ̀, àwọn ni wọ́n ń ṣe bí. Èyí sì jẹ́ ọgbọ́n tọ́lọ́run fi mọ àwọn bàbá wa tí wọ́n fi ń túni kúrò nínú ìdè àwọn ẹni ibi. Tó, ọ̀yá gba nọ́mbà yìí ó mọ́ ọ́dọ̀. Ẹ lè fẹ́ ìtọ́jú nílànà ewé àtegbò. Èyí tí ẹ bá gbé wádọ̀ wa tí ì bá ṣe tiwa, á sọ fún yín pé tẹ́lẹ̀ ìbò leléyìí. Mú gègé rẹ̀ kó máa kọ́ o. Sórí èyí tí ń kọ́kọ́ sọ yìí, òun ni hotline mi. Òun ni kó gbìyànjú pé ọkọ́kọ́ rí ìpè. Ẹ̀yin tẹ́ máa wá ń pè mí bóyá mo bá ń kọ́ tiẹ̀. Mo lè wà lọ́jà kí n máa ra nǹkan. Tàbí bóyá mo wà níbì kan, mò ń ṣe nǹkan kan lọ́wọ́, àbí mo wà pẹ̀lú àwọn àlejò. Ẹ má bínú o, ìní gbé o. Tí n bá sì sọ fún yín pé mo busy ni mo sọ. Kì í sì wù mí kí n máa gbé call láàrin ọjà. Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọ ìlú mi kan. Olúwa ẹ̀, ó ra mí mú ní ọjà. Bí mo ṣe para mọ́tò ní Bàrígà ni. Ẹni náà jáde kúrò nínú márúwá fò, ó sì bù mí so. Ó ní ó ní márúwá máa lọ, òun ò lọ mọ́. Wọ́n ṣàdúrà ilẹ̀kùn. Gbogbo àdúrà tẹ tọrọ bẹ́ẹ̀ ni ó rí o. Wọ́n yẹ́ mi sí. Wọ́n tún fún mi lówó ńláńlá pé mo bu ejò àpò. Wọ́n ní dandan kí n máa bá wọn, mo ní lè bá yín lọ lé. Ó ní nǹkan kan tí mo wá ṣe ní Bàrígà ni. Àwọn ará Bàrígà gan ò gbọdọ̀ mọ̀ pé mo dádúgbò yìí, wọ́n mú mi só ni. Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín. Mo mọ̀ ọ́ lóore o. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà lókè òkun. Àjò ni ó jò fún yín, ẹ̀ ní jò sájò. Orí ìbàlẹ̀ ọmọ yìí nǹkan. Òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀. Olóore gbogbo ojú tí ń wò mí, olóore yín ò ní tà sí yín. Arọ́dẹ̀ yín o. Ara òní ni yín o. Mo mọ̀ ọ́ lóore. Ẹ ṣé. Àwọn nìkan ní bàbá fún yín lọ́kọ̀. Wọ́n ní ọkọ̀ lẹ pè báyìí. Àìmọye nǹkan làwọn èèyàn ń ṣe báárà. Àìmọye nǹkan làwọn èèyàn bùn wá. Àbáwọn èèyàn wa lábíjan. Ẹ bá rí ta wà àǹkárá kan tó yẹ wá, àwọn ará Abíjan wọn kò bọ̀ wá lọ́rùn. Wọ́n ní ká sa sára. Àbí gíní tọ́dọ́sọ̀. Àwọn ará Abíjan ọ̀gá ni wọ́n. Bẹ́ẹ̀ náà ni ní Bẹ̀nà, bẹ́ẹ̀ náà ni ní Burkina Faso. Gbogbo ibi tẹ́ ẹ ti mọ̀ wá, Ọlọ́run ní jáwa náà jọra wa lójú o. Ẹ ṣé o. Ó yá mú gègé yín ẹ̀kọ́ nọ̀mẹ̀rọ yìí sílẹ̀. Nọ́mbà ní jẹ́ bẹ́ẹ̀. +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98. Tó o bá pè direct tí o lọ, pè mí lórí WhatsApp ẹ̀. Méjèèjì ọ̀fọ̀. Tó o bá ti pè mí tẹ́lẹ̀, má fi mẹ́séjì lẹ̀ fún mi o. Ìní dáhùn o. Ẹ jẹ́ n fún yín ní nọ́mbà Nàìjíríà kan sí. +234 81 33 155 111 +234 81 33 155 111.
ẹ gba nọ́mbà abẹ nìkan sí +229 54 65 1928 +229 54 65 1928 ẹ̀mọ́dọ̀. Gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Burkina Faso, ẹ kú ojú lọ́nà mi. Ìgbà tá a bẹ̀ rí ọ̀sẹ̀ méjì ẹ ti máa gbọ́ ìró mi ní orílẹ̀-èdè Burkina Faso. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ní iṣẹ́ lọ́dọ̀ mi, Amẹ́ríkà ni, Australia ni, Canada ni, London ni, bẹ́ẹ̀ 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 lọ, ẹ gbàṣẹ́ yín kí n tó lọ o. Ìwọ tó bá bẹ̀ wá ṣẹ́, tó bá ní a gbé fún DHL, ẹ̀yin lẹ́ sanwó rẹ̀ o. Ọba yìí jẹ́ pé onímọ́tò lẹ́ni a gbé fún, ẹ̀yin lẹ́ sanwó rẹ̀ o. Tàbí tẹ́ ẹ bá lẹ́bí tí ó wá bá yín gbà. Lẹ́ẹ̀kan sí, ní ọdún tó lọ mo fi iṣẹ́ kan sílẹ̀, ìwúlò ìtọ̀ part 2. Onígbàgbé lọ́lọ́run pàwé yìí, ẹ má bínú, mi mọ̀ mọ̀ o, ẹ̀mí mi ló fò. Ìtọ̀ yìí ṣe mọ̀ pé tí a bá parí ẹ̀ tán, a pò ìkan mọ́ṣẹ́. Ìkan wà nínú pàfúmù back to sender. Ṣé rí tọ́ṣẹ́ yìí ẹ máa fi wẹ̀, tí pàfúmù back to sender ẹ máa fi para, kò jù bẹ́ẹ̀ lọ o. Ẹlòmíì lè sọ pé ṣé èyí tó ń bá ṣe ọmọ òun lè lò, ọmọ yín ò lè lò. Ẹ ṣètò ọmọ yín lọ́tọ̀ ni, torí pé ìtọ̀ ìdí ara yín òun lè fi ṣe. Tí ẹ bá fẹ́ ṣe fọ́mọ yín, ìtọ̀ ìdí rẹ̀ títí ẹ̀ náà lè fi ṣe, kò sì jẹ́nu. Yọ bara mu o. Ń bọ̀ lọ́dọ̀ mi ní ìlú Ìkòròdú. Ẹ bá ti dé Ìkòròdú garage, ẹ wọ mọ́tò tí ń lọ Báyékù. Ẹlẹ́yin ọ̀bọ̀lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Ẹ gbọ́ dáadáa. Láti Ìkòròdú garage, àwọn mọ́tò tí ń lọ Báyékù, ẹ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. A dára fún wa o. Òní yóò san wá o. Òní yóò san wá o. Àní fìnira ló gbà. Bí tòmí bá dọ́wọ́ yín, má dàá gbọ́. Bó o torí ọmọ rẹ ṣe, bó o torí ara rẹ ṣe, torí àwọn ẹbí rẹ ṣe, torí wọn náà fẹ́ràn àwọn ẹbí rẹ. Ó fẹ́ràn àwọn ẹbí rẹ. Àwọn yẹn dìde pè mí ni, àbá àwọn nǹkan báyìí ẹ máa bá wa fi sílẹ̀ tọ́ mo tẹ́ béèrè fún. Má béèrè àfọ̀ṣẹ lọ́wọ́ mi o. Má béèrè olúgbòhun o. Má béèrè ògùn owó o. Ìní ṣe é fún ọ o. Ìwé àánú lèmi máa já. Èmi jáwé ẹ̀jẹ̀ o. Kò sì jẹ́nu. Tó bá ti ní iṣẹ́ lọ́wọ́, ògùn owó rẹ̀ nù. Iṣẹ́ tó ń ṣe, máa ṣàdúà, máa ṣe sàrá. Tó ò ṣiṣẹ́ oníṣẹ́, tó jẹ́ pé iṣẹ́ tí kádàrá rẹ̀ yàn ni, ọ̀tàn ó lówó gbà bẹ́ẹ̀. Àwọn bàbá wa onílù, wọ́n ní ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ máa ní láárí ènìyàn ní ọ̀jẹ́. Ìwọ ni ó kíyèsí ẹni tó ń bá rìn. Ẹni tó ń bá rìn, ó lè jẹ́ òun ní ṣèfàsẹ́yìn fún ọ. Tá ló fọ̀rọ̀ lọ? Ó lè jẹ́ òun ní tarí ẹ̀ lùgbẹ́. Ṣiṣẹ́ oníṣẹ́ ló ń ṣe ni, àbí sí ara rẹ̀? Béèrè lọ́wọ́ orí. Orí rẹ̀ ò ní sí ọ lọ́nà. A dára fún wa o. Òní ọ̀sán wa o. Ire o. Ire o. Ire kàbìtì nílé gbogbo wa o. Ó dàbọ̀.